àpàdéwì mo tún dé lónìí orí mi àbílẹ̀ ó yá lọ́sùn Òṣogbo. Adéọlá o ọmọ Ògúntúndé Olúbùnkẹ́ àtọ́kẹ́ máa wọlé máa rọra ọmọ ilé ọ̀rẹ́ ẹ̀mí ni olóríire ọmọ alálùbáríkà ọmọ ní í ṣe. ó níwà ó lẹ́wà ó níláárí ó níláárí ó níjẹríba ó níwà tútù bí àdàbà amọ́lẹ́yìn ju àfẹ́yìn funfun bí ẹ̀fún. ẹlẹ́rìí ẹ̀yẹ ni mo mọ̀ dáadáa ọ̀rẹ́ mi gidi ni. ó sọdún èyí wá sèmi ìsìjà sáré délé bàbá tó bí ọlọ́mọ Ọ̀ṣun Òṣogbo nílé yín. Òṣogbo òròkè ọmọ àsálà ọmọ àrè òpẹ́tà àrè pẹ́tà wọ́n gbà. mo ní bàrè mi bá pẹ́tà ẹ̀ẹ́dẹ́fẹ́ mọ́ ṣe jà lọ́wọ́ mi ọmọ aládé solú ọmọ ya ti ṣekú pẹ̀mú akèrègbè asokùn ẹ̀mú dẹ̀rẹ̀. àpàdéwì ló kọ́ tèmi. jẹ́ sáré máa kí wọn ní Ìbàdàn torí Ìbàdàn ni wọ́n ti rè ọ́ dàgbà. Adéọlá o ẹ̀gbọ́n ìmọ̀lẹ̀ tèmi ìmọ̀lẹ̀ nǹkan tó ń bẹ lálàáfíà ara máa bá ń kí dáadáa. Ìbàdàn náà ti rè yín dàgbà Ìbàdàn òmèsì ẹ̀kọ́ nílé Olúyọ̀lé. nílé ajẹ̀bí ń fi karambọ́rì mu Ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú. ó sọ ní èyí wá tèmi ìsì. tọ́mi yé ké ẹni bá fi kú wá ọ tó bá rìnrìn rìn kó padà lọ́nà ẹni bá bàrùn wá ọ tó bá rìnrìn rìn kó padà lọ́nà torí òkèlè bí irú sí kì í bá wọn dòde ọ̀run. Adéọlá àtọ́kẹ́ Olúbùnkẹ́ ọmọ Ògúntúndé ìwọ ò ní bá wọn kú sọ̀nà bí èéfì lágbọ́rọ̀ lọ́hùn ó sọdún èyí wá sẹ̀mí ìsì ọdọọdún ní sápó ń rúwé ọdọọdún lẹ́nu wá ń wà. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.